Ìyá àdó ìtú mi. Abísọ́dún. Ẹ̀sùn mi. Ìyá àdó. Ẹjọ́ ọmọdé ò lè mẹ́kọ́jọ́ kó máa rà lọ́wọ́ ẹjọ́. Èdè mi lèmi àjẹ́. Ẹjọ́. Èmi sì ní ìbímọ. Ọmọ tẹ́nu ẹ̀ bá gbọ́ ọ̀rọ̀ tí ò mọ ọ̀rọ̀ kan láì jí ń sọ ní tó ju wọn máa ń rí ojú àwọn olùdé nì. Pánúmọ́ abo kì í bá bówí jọ́. Pánúmọ́ àbàfẹ́ kì í bá bàfẹ́ fọ̀hún. Ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Bí bá wọnú ẹ̀kú ń parun dání. Pàgàdà. Èmi ọmọdé ò mẹ́la ó lóhùn mẹ́la kàtàkàtà òun àtàwọn ta ni. Ìwọ dáadáa ọmọ tí wọ́n bá ti kọ́ ìtọ́jú wọn máa ń rí rè. Lọ́bẹ̀ ò níbi kọ̀ọ̀kan lọ. Káàrí Ọ̀ṣun Fúnkẹ́ ọmọ ẹ̀fun àbí kí ni. Ẹrù ọwọ́ ẹ̀ gbé kalẹ̀. Gbé kí ni kalẹ̀? Ẹrù ọwọ́ ẹ̀. Ọjọ́ ọ̀la bákàrà náà ń bímọ. Ìwọ náà mọ̀ ń ṣe bí tòótọ́. Àbúrò náà kàn lọ́mọ ọjọ́ òní. Ìyá mi ò sílé, ó fi èmi kalẹ̀. Ẹ̀yin kíní burúkú yìí ní fẹ́ kí ní jẹ́kẹ̀ bàlújẹ́. Lẹ́nu lọ ìlú wo ló ń bàjẹ́ mọ́ yín lórí? Àwọn tó bá hùwà bí làwọn dáṣẹ̀ rí àfọ̀. Ẹni tó bá ti ṣe nọ́mọ̀nọ́mọ́ nínú ìlú yìí á dáṣẹ̀ rí àfọ̀. Bí ilé ìjọba èrò, afẹ́fẹ́ ti káṣọ lórí kan. Ìjì tó ń fòrùn jà, àmì dáṣẹ̀ rí àfọ̀. Èèwọ̀ àtafẹ́fẹ́ àtìdì ó yẹ ẹ dákẹ́. Ọ̀ṣun Fúnkẹ́ ó mú àmì tó dání tó bẹ́ẹ̀ ni. níwọ̀ náà Ọ̀ṣun Fúnkẹ́ ó mú àmì dání tó bẹ́ẹ̀ ni. ní tó wá lọ́wọ́ tèmi yìí èmi ń gbé lọ ni. Èèwọ̀ rìṣà ẹ̀yin tó láyé o ẹ gbà fún mi. Aṣọ lágbára tó yìí Bẹ́ẹ̀ni. ìyá ẹ má sì ẹ jìnnà. Bẹ́ẹ̀ni. Tó bá wá rí bẹ́ẹ̀ mi ò lẹ́jọ́ bẹ́ẹ̀ rò ẹgbẹ́ mi rìn àjò. Abísọ́dún ẹ̀yin tó láyé ẹ bá ń forúkọ ìyá ẹ̀ sí ọ̀pápápáàdà. Ara ẹ̀ balẹ̀, ara ẹ̀ tíyà dáadáa, àjọ ń lọ lé ni.